dàgbà. owó kì í jẹ́ ti bàbá tọmọ kó má máa làálà aláyé ìlú wa orin bàbá Ọlábọ̀dé. ẹ̀gbọ́n wọn ní tàwa lólu ọmọ màìkó lólu ọmọ ẹ̀yin náà tí ó lù ọmọ màìkó lólu ọmọ gbogbo wa lọ́nà máa ṣe ní olú ọmọ nínú ìdílé wa láṣẹ Olódùmarè torí pé gbogbo yín lẹ́yìn wètò lọ́jọ́ ti tèmi náà lólu ọmọ ìrírí lágbà a máa tún ti bẹ̀rẹ̀ nìyẹn o àtúntì kan lu agbami ètò ìrírí lágbà lọ́jọ́ ti tẹ̀lé gbogbo ẹ̀yin olùfẹ́ ètò yìí dẹ̀ fẹ́ràn ètò yìí dẹ̀ ń gbádùn ètò yìí gan ọlọ́run bá a máa ràn yín lọ́wọ́ inú ọlọ́run bá máa dùn sí àwa gan inú wa máa dùn sí gbogbo ìgbà tẹ́ bá ti ń pè wá sórí ètò yìí. abala ta ló gbọ́lù yẹn náà wà níbẹ̀ fún yẹn a sì tún máa ọpá tó sún síwájú sọ́dọ̀ alájẹ ìṣẹ́fí Àlàó ọmọ oko níbi agbára ọ̀rọ̀ àgbà tàbá kúrò ń bẹ yẹn à lọ sí ọ̀dọ̀ abala tá a ti mọ̀ sí ìdá máa ń fún yín ní tàbí ìlera ìyẹn ọgán tí a máa ń ti ń ṣe nípa ọ̀rọ̀ ara tó ti máa ń gbà wá níyànjú nípa pé wọ́n lọ́ba tó yẹ kí a máa rògùn àìsàn lórúkọ Jésù àti ìlera gbà lọ́wọ́ lọ́wọ́. orúkọ mi ni aláìlúwà ọba engineer Dr. Isaac Adeyeba Ayeni, the Akinla of Ijesa in Oriade local government area of Osun State. Erin Ijesa wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní agbègbè Ijesa land. Erin Ijesa bẹ̀rẹ̀ ní 1140 AD Ifẹ̀ ní orísun wa Ifẹ̀ láti wá. Àrẹ̀mọbìnrin Odùduwà ni ó dìde kúrò ní Ifẹ̀ tó wá dá ìlú Erin Ijesa sílẹ̀. Nǹkan tó dẹ̀ fà á nígbà yẹn ni wọ́n ń jà lórí òrìṣà kan tí wọ́n pè ní Irò, eléyìí tí Odùduwà fi ń ṣàdúrà fún àwọn ọmọ ẹ̀. Ní ẹ̀gbọ́n wọn obìnrin tó jẹ́ Akínlà ló wá gbé Irò yẹn tó wá gbé kúrò láti Ifẹ̀ tó ń gbé bọ̀ lẹ́rìn pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀, àwọn àwòrò pẹ̀lú àwọn ọdẹ ìgbà ni wọ́n dá ìlú Erin Ijesa lẹ̀. Wọ́n rin ìrìn ọjọ́ 17 láti Ifẹ̀ dé Ẹ̀rìn, yẹn ni wọ́n fi ń pe Ẹ̀rìn ní Ẹ̀rìn 17 in the first instance. 17 days journey trek to Ẹ̀rìn. So gradually orúkọ yẹn padà di Ẹ̀rìn Òkè, Ẹ̀rìn Odò, because àwọn kan nínú àwọn tí wọ́n wá láti Ifẹ̀ wọ́n ṣẹ́tù sí ẹgbẹ́ òkè, àwọn kan ṣẹ́tù sí ẹgbẹ́ ìsàlẹ̀. Gbà tó tún yá a tún yí orúkọ yẹn padà sí Erin Ijesa kán lè mọ̀ pé agbègbè Ijesa la jẹ́. We are now being called Erin Ijesa. Torí pé mo jẹ́ ọmọ ọba náà ló sún mi dé ìdí oyè ọmọ ọba níjọba. Ìgbà tí Akínlà tí mo tẹ̀lé tó gbéṣẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí ń wá àwọn ọmọ ọba tí yóò jọba ni àwọn aráalé ní wọ́n ránṣẹ́ sí mi lẹ́kọ̀ọ́ pé èmi náà fẹ́ kí n ṣojú wọn. Ó kàn mí kú. Báwo ló ṣe kàn mí? Bẹ̀rẹ̀ torí pé èèyàn gbọ́dọ̀ kọ̀rọ̀ ságbà lẹ́nu, mo ṣáà jẹ́ hòhò fún wọn bí ìgbà tí mo fi dí gẹ́gẹ́rẹ́. I don't really mean it, but wọ́n ṣáà dún ẹnu mọ́ pé èmi gangan ni wọ́n fẹ́ kó represent ẹbí wa Ayeni family. Ìyẹn ló fà á tó sún mi dé ìdí ọba yìí. Ṣùgbọ́n ìrèje náà pẹ́ púpọ̀, ó tó ọdún 17 ká tó jọba, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àtàwọn tó kàn àtàwọn tó kàn làwọn náà fẹ́ jọba. So ó dá rúgúdù sílẹ̀ nílùú tó di pé a lọ ilé ẹjọ́. Ẹ̀dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ ilé ẹjọ́ ní Nàìjíríà kò ń yá bọ̀rọ̀. Ìyẹn ló fà á tó fi pẹ́ tó fi di tó ọdún 17 àti ọjọ́ 17 ká tó tún jọba mìíràn nílùú Erin Ijesa. It's a kind of reminiscence of what happened nígbà tá a kúrò nílé Ifẹ̀ tá a lò 17 days láti rìn wá sí Erin Ijesa.
so mo jọba ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 2016. Lóòótọ́ mo mọ̀ pé ìdílé ọba ni mo ti jáde, pé ọmọ ọba ni mí, ṣùgbọ́n kò tiẹ̀ ever cross mind mi pé wọ́n lè pè mí. So kàyéfì ńlá ló jẹ́ fún mi nítorí pé mo wà níbi iṣẹ́, mi ò dẹ̀ tí tó láti retire níbi iṣẹ́, àwọn ọmọdé ẹ̀sì kéré, ṣùgbọ́n nǹkan ilé bàbá ẹni ó ṣòro fi tọrẹ, èyí ló jẹ́ kí n gbà láti fi ṣẹlẹ̀ láti wá jọba. Ìrírí pọ̀ púpọ̀. Ìyàtọ̀ wà. Ìdí ni pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe tẹ́lẹ̀ mi ò lè ṣe mọ́. Àwọn ibi tí mo ń lọ tẹ́tẹ́lẹ̀, tí mo ń jáde lọ, tí mo lè rìn freely, mi ò lè rìn bẹ́ẹ̀ mọ́. Bí mo ṣe lè jẹun níta tẹ́lẹ̀, mi ò lè jẹun níta mọ́. Àwọn ọ̀rẹ́ gan wọ́n sá fún yàn, wọ́n wò yàn bí òòṣà tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. So ìyàtọ̀ wà ń bẹ láàrin ọba àtẹni tí ò kí ń ṣọba. Àwọn nǹkan tó wà ń bẹ ni yàtọ̀ sí àwọn nǹkan tó tún rọ̀ mọ́ iṣẹ́ ọba. Ká máa jókòó láti máa gbọ́ gbogbo akitiyan àwọn ẹjọ́ tí wọ́n bá kó wá sáàfin látàárọ̀ dalẹ́, àti pé k'Ọlọ́run fún yàn ní ọgbọ́n láti lè gbọ́ àti láti lè dá. Àwọn nǹkan wọ̀nyí ni àwọn challenges àti oríṣiríṣi ìjà nílùú, ìjà ilẹ̀, nǹkan kan ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ ńlá ni ọba ń ṣe nílẹ̀ Yorùbá. Lẹ́nu ọdún méjì tí mo ti gorí ìtẹ́, Ọlọ́run ti lò wá láti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Èèyàn gbọ́dọ̀ yín rẹ̀, ṣùgbọ́n màá kàn mẹ́nuba díẹ̀. Ìkíní ni mo sọ fún yín pé irò la gbé wá láti Ifẹ̀ wá sí ìlú Erin Ijesa. Irò yìí, ẹni tó jẹ́ bí abọrẹ̀ irò yẹn kò sí kí n tó jọba. Ọlọ́run lò mí láti lè wá abọrẹ̀ míì láti lè máa ṣe ọdún irò yìí. Ìyẹn nìkan kọ́, Ọlọ́run tún lò mí láti lè kọ́ ààfin fún abọrẹ̀ yìí, èyí tó jẹ́ irú àkọ́kọ́ tí ò ṣẹlẹ̀ rí. Nítorí pé oníkálùkù abọrẹ̀ yìí ló máa ń lo ilé ara ẹ̀ láti gbé irò yìí pamọ́. Ṣùgbọ́n mo rí pé ó yẹ kí ìlú ní ààfin fún ọdún irò tó ṣe pàtàkì tí a gbé wá láti Ifẹ̀ yìí. Ìyẹn la fi kọ́ ààfin fún. So ààfin ti wà fún irò. Ṣáájú sí ọdún irò yìí, nípasẹ̀ mi, Ọlọ́run ti lò mí láti jẹ́ kó wà ní àkọsílẹ̀ pẹ̀lú Federal Ministry of Art and Culture ní Abuja, pé kí wọ́n lè mọ̀. So it has been listed on the calendar of festival in Nigeria, which has never been before, nípa ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn aláṣẹ ìjọba. Ọlọ́run dẹ̀ lò wá láti bá gómìnà sọ̀rọ̀ nípa nǹkan tí Ọlọ́run fi jí kọ́ nílùú Erin Ijesa tí a ń pè ní Olúmìrì waterfall. Olúmìrì waterfall yìí ni ó tún jẹ́ nǹkan kan tó tún attract wa láti tẹ̀dó sílùú Erin Ijesa. Omi yìí ó ń jábọ́ ó ní ìpele 7 tó ti ń jábọ́. It's a popular tourist center in Nigeria. Ọlọ́run lò wá láti bá àwọn ìjọba wa sọ̀rọ̀ nítorí pé Olúmìrì yìí wọ́n ti gbàgbé ẹ̀, àwọn ìjọba tó ti kọjá wọn fi bẹ́ẹ̀ tún ṣe. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá wọ́n ti ń ṣe ọ̀nà ọlọ́dà tó máa lọ geere dé Olúmìrì waterfall. So ìkànnì àwọn nǹkan péréte tí mo lè mẹ́nu bà ní ó pọ̀ bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ti lò wá láti mú àwọn ọmọ ìlú tó wà nílẹ̀ òkèèrè láti wá máa kọ́lé sílùú. Lẹ́nu ìgbà tí mo ti débẹ̀ yìí, àwọn ilé tuntun táwọn èèyàn ti ń kọ́ ó pọ̀ bẹ́ẹ̀ lọ.
iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ wa ní ìlú Ìjẹ̀ṣà. Pàtàkì jùlọ rice ọ̀fadà is a popular product ní Ẹ̀rìn. Àwọn la ń gbin rice, à ń gbin iṣu, à ń gbin kòkó, obì, pákí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yàtọ̀ sí àwọn iṣẹ́ pé tá a bá toko dé tá a lè ṣe iṣẹ́ àgbẹ̀dẹ, àwọn iṣẹ́ ọwọ́ pẹ́pẹ̀pẹ́ báyìí. Ṣùgbọ́n iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ pàtàkì tá à ń ṣe. Méjèèjì dúró gedegbe, they are in parallel. Ẹ̀sìn ní nǹkan tó gbàgbọ́, oníkálukú ló ní nǹkan tó gbàgbọ́. Lóòótọ́ tá a bá tẹ̀ mọ́lẹ̀ sí dáadáa pẹ̀lú ìpele tí ìgbàgbọ́ oníkálukú wà yẹn, Ọlọ́run kan náà là ń sìn. Àti onígbàgbọ́ Kìrìsìtẹ́nì o, àti ti mọ́lẹ̀ o, àti ti àbáláyé o, Olódùmarè náà ni gbogbo wọn képe. Ṣùgbọ́n ọ̀nà tí oníkálukú ń gbà képe ló yàtọ̀. Ẹni tó bá sì wù ló lè gba nǹkan tó bá wù gbọ́. Ẹni tó bá wù lè gba igi gbọ́ pé igi yìí òun lọ́lọ́run o kó máa sìn, nǹkan tó gbàgbọ́ nìyẹn. Ìyẹn yàtọ̀ sí àṣà. Àṣà wa ní nǹkan tí a bí wa mọ́, nǹkan tí wọ́n fi ń dá wa mọ̀. Ẹ rí gẹ́gẹ́ bí mo ṣe wà ń sìn, ẹ wo aṣọ tí mo wọ̀. Àṣà Yorùbá ni. Lárúbáwá nílẹ̀ Haúsá tàbí ilẹ̀ Ìgbò, ẹ rí pé bí wọ́n ṣe ń wọṣọ ó yàtọ̀ sí bí èmi ṣe wọṣọ ń sìn. Ṣùgbọ́n torí pé àṣà wa ni láti wọṣọ bí mo ṣe wà yìí, mi gbọ́dọ̀ má wà bí mo ṣe wà yìí. So ìyẹn ni àṣà, ìyẹn ni identity tí a gbọ́dọ̀ sọnù gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe fi mú ọba aládé ó nídìí àtúnṣe nítorí pé kò rí báyìí tẹ́lẹ̀. Ọba, wọ́n máa ń sọ pé ọba ba lórí ohun gbogbo. Ṣùgbọ́n báyìí kò rí bẹ́ẹ̀ mọ́ o. Nígbà yẹn lọ́hùn wọn ni aláṣẹ ìkejì òrìṣà after God ọba ni. Kí àwọn òyìnbó tó dé, àwa là ń ṣe ìjọba. Àwa là ń ṣèjọba. A dẹ̀ ní gbogbo system tá a fi ń ṣe, both executive, judiciary and everything, and legislative. Ṣùgbọ́n nísìnyí àwọn òyìnbó ti dé, wọ́n ti mú presidential system of government wá. Wọ́n ti gba agbára lọ́wọ́ ọba. Àwọn ni wọ́n ń ṣèjọba ń sìn, kì í ṣe àwọn ọba ní ṣèjọba mọ́. Wọ́n kàn fi wá dí gẹ̀gẹ̀rẹ̀ o. Wọ́n dẹ̀ fún wa ní ipò tàbí iṣẹ́ tàbí ojúṣe kan láti máa ṣe nínú òfin Nàìjíríà. Eléyìí láti ń sọ tá ń pàrọwà sí wọn pé kán fún wa ní ojúṣe nínú constitution Nàìjíríà tí wọ́n ti ṣe. Ṣùgbọ́n pẹ̀lú pé wọ́n fún wa ní ojúṣe láti ṣe àwọn láti kópa nínú ìjọba, àwa ọba aláyé síbẹ̀síbẹ̀ a sì wà relevant ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àwọn èèyàn wa mọ̀ wá, àwọn èèyàn wa sì ní ìgbàgbọ́ nínú wa. Kódà àwọn èèyàn ní ìgbàgbọ́ láti kó ẹjọ́ wá sí iwájú ọba ju pé kán kó lọ sí police station, torí wọ́n mọ̀ pé wọ́n rí ìdájọ́ òdodo lọ́dọ̀ ọba ju pé kán lọ sí ilé ọlọ́pàá. So yálà pé ìjọba wọ́n recognize wa àbí wọ́n recognize wa o, àwọn ọba aláyé ní ilẹ̀ Yorùbá are very very relevant to the present government. Àmọ́ ṣe mi ní ọlọ́gọ̀ lèmi lé ẹ̀yìn gan ọlọ́run àwọn olùgbà níbẹ̀ láṣẹ ilédè òmàrè aláàjì ìsìtẹ́ àlàyé ọmọ alága ẹ̀ṣẹ́ gidi gan àdúpẹ́ lọ́wọ́ yín mo tẹ kó fún wa mo tẹ sọ fún wa gbogbo tẹ bá wa sọ lórí ètò fún àǹfààní tààtọ̀ ìfúnmi pè yín tẹ gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní ìgbà láàyè pé ká wá
ṣe kẹ́ni ká wá bá yín ẹ̀yin náà sì bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tẹ̀lé fojú wà pé àwọn ọmọ kékeré yìí ọlọ́run bá apọ́n iná ní láṣẹ Elédùmarè àti gbọ́ àwọn ọlọ́jọ́ tó ètò láti àárọ̀ àwọn ètò tí ì lọ àwọn ẹ̀rọ ga ó máa ti fẹ́ dágbére nìyẹn ṣé bó sọ fún wa pé abala àlàáfíà ká máa ń gbádùn àlàáfíà abala yẹn ṣe fẹ́ máa ń wá fún wa ní pé matron ti wà ní kalẹ̀ láàrin ìṣẹ́jú kan sí méjì ẹ̀yà ọ̀kan tí wọ́n ní fún wa. àríjìbá ìlọ́wọ́ lórí ètò lọ́jọ́ ti tẹ̀lé ẹṣẹ́ gidi gan àti gbogbo ń takú aṣọ orí amóhùnmáwòrán fún lọ́jọ́ ti tẹ̀lé àtàwọn kájọ kò ètò àwọn tó wà lẹ́yìn ẹ̀rọ tí mi dárúkọ gbogbo wọn tán àti ẹ́dítọ̀ wa tó ń gbé iṣẹ́ tó ń ya kámẹ́rà tó ṣe gbogbo ẹ̀ ọlọ́ọ̀bá akin gbogbo wa lérí àwọn oníṣẹ́ àṣedànù láṣẹ lébò mọ́ rẹ̀ ojú tẹ fi ń wà ojú náà ní fọ́ lágbára lọ́wọ́ lọ etí tẹ fi ń gbọ́ ọ̀tá ń sọ etí náà ní di lágbára lọ́wọ́ lọ owó tẹ wá fi ń ra káàdì tẹ fi ń pè wá tẹ fi ń ṣe gbogbo tẹ fi ń ṣe lágbára lọ́wọ́ agbára kò ní wọnú ọjà yín la ṣe lédò mọ́rẹ̀ àwọn èjò báyìí lọ èmi Michael Ọlábìnrin náà ẹ wo ẹyẹ kí mi náà lọ lé kí mi náà lọ rẹ̀ ìgbẹ́ kí mi náà lọ sinmi kò ẹ̀yin náà mọ̀ pé ọkùnrin tó ń sọ́ra ọkùnrin ẹgbẹ́ àkànṣe ni. ìhìnrírí làgbà ohun agbárí tójú rẹ̀ fi ìjì bẹ́ẹ̀ bìrọ̀ àrísọ̀ o. ìhìnrírí làgbà.